náà ni ẹ bá ṣàbí nìkan àtẹ̀bí ọ̀fọ̀ jọ. bàbá rí ọkùn ló kọ ó dàbí àwọn àmọye tó gbẹni fún mi wọ́n dẹ̀ pé bọ́n fún yàn pánsì béèyàn bá ṣẹ̀ sí nàìjíríà mọ́. Kábírù cause trouble ó máa ní sọnù ó pé kí n wá dúró díẹ̀ ń búrò mílì ní London àtàárọ̀ rẹ̀ mo ti wà bí n kò rí ẹ tí o fẹ́ kó tutù payà láyà ẹ̀ ní àbó fẹ́ kí n sọnù wà àbí kí pálapàla tó ń dánwò yìí. ẹni máa tọrọ owó ní street of London àtọ ṣe ẹni bíbá yìí oníkálukú ló ń ṣiṣẹ́ títí ẹ̀ tẹ́ bá ń tọrọ owó màdàbẹ ni pé ẹ ń bẹ see it's not really nice ṣe to understand bẹ́ẹ̀ yẹn however yorùbá lèmi náà I try to help as much as I can. ìyá mi kẹ́ẹ̀dẹ̀ máa wò mí ò ń ṣe oníbàárà wa bẹ́bí ó kéré Kábírù ló kó mi sí yọ́ọ́yọ́ ṣábẹ́bí wàá kéré ni àmọ́ abẹ́bí olórí ibú wo ló pè bí kì bá ń ṣe pé ìlú òyìnbó là mo màrà tí màá dá fún ẹ kí gbogbo rádaràdà ẹ látàárọ̀ ó lọ béèrè mi lọ́wọ́ Àlàdé àbí kí n. Alde, or what are you talking about? And what are you even doing here? You are not supposed to be here. Olórí ibú ẹni bá rí ẹni tí a kò gbóyìnbó kò lè gbọ́ nǹkan kan.